a máa lọ high court wàhálà wàá dà ń bẹ̀ o ṣé wọ́n láwọn tí wọ́n máa lọ sẹ̀ríà court ẹ wá jẹ́ sọ yàtọ̀ fi jẹ́ àwọn tá a kéwúlẹ̀ Yorùbá tó wáyé pàǹdù sẹ̀ríà court ìjọba náà máa sanwó ẹ wá wo àwọn tí wọ́n máa jẹun bẹ̀ káàdì yóò wà ń bẹ̀ grand káàdì yóò wà ń bẹ̀ káàdì àti grand káàdì yìí kìí ṣe skul wọn lọ ilé kéwú náà wọn lọ gba àwọn ọmọ yìí tẹ́ lọ ilé kéwú náà kùránì náà wọ́n lọ máa fi ṣe nǹkan ń bẹ àtàdíìsì wọ́n wà ní káàdì wọ́n ní grand káàdì wọ́n ní sheriff wọ́n ní belief wọ́n ní kíláàkì wọ́n lọ lọ́pàá tí ọmọ ṣiṣẹ́ ń bẹ̀ gbogbo wọn yìí kéwú nìkan wọ́n kè bábá kàwé mọ̀ kò sábúrú ṣùgbọ́n kéwú gẹ́gẹ́ ni yóò jẹ́ requirement ọ̀nà wo ló ń dára bí ó fi wá pọ̀ tí ó fi á di pé ẹnìkan fẹ́ nìkan ṣe ritual nígbà tó ń gẹ́gẹ́ ti múra láàárọ̀ kùtùkùtù ó lẹ́ lọ aláàjì wọn lọ kóòtù adájọ́ sẹ̀ríà kóòtù bẹ́ẹ̀lífù ní sẹ̀ríà kóòtù ẹ báwo tẹ́ máa lọ kóòtù lẹ́sẹ̀ máa sakọ ẹ wò yàtọ̀ fi jẹ́ àwọn tó wá kéwúlẹ̀ Yorùbá náà wá wò pé ẹni wọ́n máa lọ sẹ̀ríà kóòtù táwa ti náà lọ sí ní adájọ́ àwọn ó sì máa ṣe bí jálàbí àwọn ọmọ ìsìn wọn ò ṣe jálàbí bí àwọn àgbàlagbà yẹn ò fi kà ṣe jálàbí ẹ bá rí pé àwọn àgbàlagbà yẹn ni wọ́n máa ń gùn wọ́n máa dọjú alẹ́ ẹni wọ́n máa ń gùn wọ́n dẹ̀ ṣe jálàbí ìsọ pé jálàbí dá o ṣùgbọ́n báwọn àgbàlagbà ṣe ń ṣe wàhálà táwọn àgbàlagbà máa ń kóra wọn sí gan ó pọ̀ tó owó tẹ̀ fún wọn lọ tẹ́lá ti lọ fún olówó kan ní ìsìn àwọn bàbá wọn máa ṣàìsàn ní orúkọ ẹlòmíì ti wọ́ lórí àìsàn fáwọn ọmọ ọlọ́mọ ṣùgbọ́n àwọn ọmọ ìsìn tẹ́lá wọn ṣe jálàbí lẹ́yìn tó mú ọgbọgbọ́ kó yó wọn ní alpha pẹ̀lẹ́ ti yó àwọn bàbá jọ wèrè mutí ìbẹ̀rù Ọlọ́run wọn ò ní sùn wọn máa ṣe àdúrà lóru wọn máa ṣàdúrà lọ́sàn wọn ní ẹ̀rì olùgbẹ́jẹ gómìnà kí ló kan wọn máa ṣe pé ẹnìkan lẹ́jẹ gómìnà wọn kó wá wọn ló ń gbà náà tán òun ni ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ní ẹ má ṣe ṣẹ̀dá kóòtù àwọn ọmọ tí wọ́n wá padà wá di kálí ńìlọrin wàláhì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lọrin tí wọ́n sọ wípé wọ́n mọ̀jọ wọn ṣe ṣẹ̀dá kóòtù ní ilẹ̀ Yorùbá wàláhì tàlá àwọn ọmọ tí wọ́n tẹ́gbọ́n mọ̀ lọrin wọ́n wá ti padà kéwú wọ́n ti wá padà di adájọ́ ṣùgbọ́n níbo Sharia court of appeal ìdàpọ̀ àfáà méjì fún yín bàbá wa Alhaji àgbà ọlọ́mọba akẹ́ wọn sọ pé kí wọ́n má lo Sharia o mò ń sọ fún pé kéwú làwọn ọmọ tí wọ́n ké wàláhì àwọn ọmọ bàbá wa Alhaji àgbà ó ti di grand card ní ìsìn chief judge níbo Sharia court of appeal bàbá Sheikh Adam bàbá Lágége ọlọ́mọba akẹ́ wọn ọmọ wọn tó kéwú ilẹ̀ Yorùbá yìí ló ti kéwú wàláhì ó ti di grand ó ti di káàdì nílọrin níbo Sharia court gbogbo àwọn táwọn náà wá kéwú bí àwọn ọmọ tí wọn táwọn wá jẹ́lẹ̀ Yorùbá wọn lè sì jíjẹ́ Sharia court díàfọ́ káwọn ọmọ ṣe jálàbí orí eku orí èèyàn orí ẹja ẹ wà rí ọmọ Ìlọrin tó kéwú àtọmọ Ìbàdàn bọmọ Ọ̀ṣun tó kéwú tí wọn bá dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí ẹ sì máa fi búra wọn mọ́lá àfáà lílé àfáà lè pé eré ọ̀wọ̀n ìjà àfáà torí pé wèrè ó ti lo oògùn ẹyinjú ti yí padà ìtì ń bò bí wèrè ṣùgbọ́n àwọn ọmọ Ìlọrin yẹn ẹwọ́n bẹ́ ṣe máa ń rí bí ẹyin nígbà tí ẹ̀jẹ̀ ṣe ẹyin tẹ́tẹ́ wá bọ̀ ẹnìkan bẹ́ fáì nígbà tí wọ́n ṣẹṣẹ kúṣe àwọn lè ka kéwù tí wọ́n di lọ́wà pẹ̀lú kéwù ní Sharia court nílọrin lọ́ọ̀dọ́ ní Haúsá wọ́n lè kéwù wọn tí wọ́n di kọ́ọ́dí justice láti lọrin lọ sí Haúsá tó ọba kéwú níbàdàn lẹ́kọ̀ọ́ lọ́sọ̀ lẹ́kìtì lẹ́gbà lẹ́dìgbò tí gbogbo tọ́jọ́ tí tọ́ba ṣẹ́jú àì kéwú ní bọ́ọ̀lẹ̀ ọmọ ṣe jálàbí sọ́wọ́n náà wà ní jẹun yóò jẹun ẹnìkan wọ́n gbówó halali ẹnìkan gbówó haramu nǹkan kẹ́nẹ̀ láti jọké ọmọ Sheikh Adam tó di kọ́ọ́dí ọlọ́mọba sàlékún dáadáa wọn wàláhì kéwú náà lókè Agége mìíràn ló ti ké àwọn ọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ wá kéwú lágége wọn bí ẹni kó di kọ́ọ́dí torí pé fún ìwọ̀n ìbẹ̀rẹ̀ sí Sharia court nílẹ̀ Yorùbá Ọlọ́run abẹ́